ìyọnu ńláńlá tẹ̀ bá ní ọlọ́run dẹ̀ rí pé ìyẹn dáadáa ní bàbá yín fẹ́ràn yín ọlọ́run dẹ̀ rí pé ọmọ dáadáa ní sí bàbá yín ó dẹ̀ gbé ìyọnu kó fún yín. Allah. Ṣẹ́rí tí aláìmọ̀ kan bá gbógun ti yàn kò jẹ́ gangan sẹ́lẹ̀ tó ní mímọ̀ tó tún ní jáde tó lówó lọ́wọ́ tó bá rẹ́dì pẹ̀lú yàn ayé ó sì sú yàn. Allah. ẹni tó ní mímọ̀ ó tún lówó lọ́wọ́ tó bá yẹ pé ìmọ̀ nìkan ni wọ́n fún tí wọ́n jẹ́ fún lówó wọ́n ti kán ga rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh qala Isa ibn Maryam ya bani Isra'il inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya minat tawrat wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmadu falamma ja'ahum bil bayyinati قالوا هذا سحر مبين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والهكني بالصالحين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما زمرتي علي ونفسي لك من دون المراهي زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت صنعا لترى دون العناهي أنت فخري في الأنام في أمامي وورائي لك دوما يقول شاكرا لك في العطاء
وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بديع دياه فضله والعون منه لك من دون انتهاء واغفرن لأبواجيا يوسف رب الباهي ثم ديكو فاعف عنه خالقي رب السماء صل سلم على النبي محمد وآله آل الهداية وصحبه الطيبين وآله آل الهداية وصحبه الطيبين wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá àdámọ́ Allahu hayatahu jẹ́ ká rí bàbá pẹ́. wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá àdámọ́ Allahu hayatahu jẹ́ ká rí bàbá. Àgbájì náà tí ń yé ènìyàn tó bá ti dògùn ayé. ibẹ̀ lẹ́rú tí ń dọ̀ọ́mọ ìdùnnú tá tún padà dògo. àmú ìmọ̀ gángan lágbàájì mà ní aláwùrà gbèsè. táwọn èèyàn ń bu nínú rẹ̀ ṣẹ̀mí tó kárí àgbáyé. ẹ̀sìn gángan lágbàájì ìpínlẹ̀ tó gbé sùnà lórí. àbí ta ló máa ń dáhùn gbọ̀n sí i tàtúrà ìyàwó. láwàní nínú súnà Ànábì ní ṣe bá gbàjì ló ń wé. ogún tí wọ́n jẹ lágbàjì mà ní kákọ́ níyàn ní kéwú. kámọ̀nà ká tún fi ní mọ̀nà ẹ̀ka gbàjì kò iṣẹ́. wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́ Ṣéhù Lábíbù Ìṣọ̀lá àdámọ́ Allahu hayatahu jẹ́ ká rí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. أنا تواصل بالجلالة والذي جاء بالرسالة أحمد أهدي وهالي نجلي أنا الدلالة. gbogbo ààyè ni máa ń nídìí ọ̀rọ̀ tó máa ń sọ ń bẹ̀. ààyè yìí fúnra rẹ̀ ti sọ̀rọ̀ ara rẹ̀. èyí tí ẹ bá rẹ̀ ti ṣe wọ́n yẹn tún ṣe yàádà rẹ̀. ọmọ la ilaha illallah bó ṣe dáa tóun ọmọ lè pààyàn lẹ́kún ọmọ lè bayé yẹn jẹ́ ọmọ tún lè bọ̀rún jẹ́ fún yàn. أنا تواصل بالجلالة abákẹ́ òye mi ẹ̀ kó oríire. والذي جاء بالرسالة ẹ wo dídí ìyọnu tẹ́ ẹ bá ní. أحمد
مدى عهدي وهالي نجلي أنا دلالا. ìyọnu ńláńlá tẹ̀ bá ní ọlọ́run dẹ̀ rí pé ìyẹn dáadáa ní bàbá yín fẹ́ràn yín ọlọ́run dẹ̀ rí pé ọmọ dáadáa ní sí bàbá yín ó dẹ̀ gbé ìyọnu kó fún yín. Allah. ṣẹ́ẹ̀rì tí aláìmọ̀ kan bá gbógun ti yàn kò jẹ́ kankan sẹ́lẹ̀ tó ní mímọ̀ tó tún ní jáde tó lówó lọ́wọ́ tó bá rẹ́dì pẹ̀lú yàn ayé ó sì sú yàn. Allah. ẹni tó ní mímọ̀ ó tún lówó lọ́wọ́ tó bá pé ìmọ̀ nìkan ni wọ́n fún tí wọ́n tiẹ̀ fún lówó wọ́n ti kán ga rẹ̀ díẹ̀ yóò kàn máa kùn náà ni ẹ máa fowó nàkẹ́ bọ́ alùbáràkì ní owó alùbáràkì máa kéwú kò wá ríra rẹ̀ pé òun jábúrò ó ríra rẹ̀ lọ́mọ fún yín bẹ́ẹ̀ ni tí ó bá sì jèrè lára yín náà tí ó jèrè tí ó sì jèrè látara àbá tó ti lọ kó má ríra rẹ̀ ní àbúrò fún yín àbí kó rí ẹ̀ lọ́mọ. Allah. ayé yìí ti sọ̀rọ̀ ara rẹ̀ ọmọ méjì ló wà bàbá ti ṣe tán fẹ́ pẹ̀lú yín bàbá láìkì yín gan gbogbo tóbi ló láìkì bàbá fẹ́ràn gbogbo tóbi yẹn wá kúkẹ́ yìí náà dáfẹ́ yẹn padà instead kọ́ ọmọ dáfẹ́ yẹn padà ayọ̀ ni ó dá padà ẹ dá ayọ̀ padà ẹ dáfẹ́ padà fún bàbá because tó bá yẹ pé ayọ̀ lẹ bá dá padà fún bàbá òní ò ní rí báyìí gbogbo yín lẹ gúdù ilé yín tí n bá ń rú kọ́mọ́ bàbá ilé yẹn wí o ó yẹ kó rú ni o gbogbo yín lẹ gúdù tọ́mọdé ti pa àwọn tán ní goodness síbì kan pọ̀ tá ti ju méjì lọ táwọn mẹ́ta kan ò gọ̀ káwọn kan gbọ́n tájọ gbọ́n pọ̀ ẹ̀ ní gbádùn lé náà ẹ wo bí lè wò sí farabalẹ̀ kọ́lá ní tí n bá ń rú ìyá ń rú ni gbogbo bá a ṣe wà yìí ó tọ̀ púpọ̀ ẹnì kan sì lọ fàn lé sọ̀kan tí ó máa kùn sí yín lọ́ọ̀kan táyìn kan rí i pé ẹ sá filẹ̀ o ó ti bẹ̀rẹ̀ wí rẹ̀ ní ẹ sá filẹ̀ ó fẹ́ tu aláṣìírí nù ẹ rà tí lọ jẹ́jẹ́ rẹ̀ ọlọ́run ṣàánú bàbá tó bí yín ó wá fi yín sẹ̀sán fún wọn. Alhamdulillah. abákẹ́wọ́gbẹ̀ mi ò kí púpọ̀ àfáàgbà abákẹ́wọ́gbẹ̀ mi wòlíì ni yóò ìdá ìrìn nígbà lọ́wọ́ abákẹ́wọ́gbẹ̀ mi hùn wọ́n èé rí gbà lọ́wọ́ ọmọ lọ́rin bẹ́ẹ̀ o ìdá ìrìn nígbà lọ́wọ́ wọn yẹn wọ́n èé rí gbà lọ́wọ́ ọmọ lọ́rin bẹ́ẹ̀ o ọmọ lọ́rin tó bá bá yọ lẹ́yìn lára rẹ̀ tí bá ń ṣe bí ò kéwú náà bí ò ṣe ṣe náà nù wọ́n tóbi ní kẹsẹ̀ pé àzọ kí wọ́n tóbi bàbá kẹ́wọ́gbẹ̀ mi tóbi àrùn kúrẹ́ àwọn ọmọ kéwù kan wà wọ́n fi àtọ́lẹ́jà àfáà ni wọ́n fi kí àfáà kù sẹ́ni pé já agbélé yìí fún ọ kí wọ́n náà rẹ̀ tó máa fọ́n káàkiri. ẹ dákun àwọn ọmọ iye bá mójútó wọn torí ọlọ́run wọ́n ti ń gbá bọ́ọ̀lù níbí yìí. ṣé kò sáwọn bọ́ọ̀sì káwùtù níbí ni tọ́mọ̀ tẹ̀ wọ́n dẹ́rù bà wọ́n kódà bó ṣe pé ìbọn oníkóńdó náà ni wọ́n kàn mú lọ́wọ́ àwọn àti ní ìbọn kan ní bí ìbọn Christmas nísìn wọ́n dákẹ́. lillahi qawmun akhlasu fi hubbihi. ọ̀bájọ́ ògbè mi ọlọ́run ti fún yín lésì gbogbo ibi téèyàn ti rí ibi tẹ̀ mọ́ ọlọ́run ti gbé yín dé tí wọ́n ń tẹ̀ wòlíì ní adẹ́kọ̀ọ́ ikú tọ́lọ́run tó fẹ́ fún yín ibi tá a bá yín ó kéré síbi tẹ́ ẹ tún lọ nù because ẹni tó bá ti tóbi tó tún tẹ̀ ẹ kí o kódà kó máa sojú ayé. ẹ kí. kéèyàn máa tẹ̀ fíà yúni nẹ́sì tí wọ́n rìkọ́dù ẹ̀ tí fídíò ń gbé tí ìṣe pé òun ní rìkọ́dù ara rẹ̀ tó lọ parẹ́ ńlẹ̀. wòlíì ni yóò wàláhì tálà wòlíì ni ọlọ́ọ̀bá ń gbọ́ àfáàyín gan fúnra wọn wọ́n mọ̀ pé wọ́n gbé yín bu àwọn ni wọ́n èrè tọ́ gbà lọ́wọ́ ọmọ Ìlọrin èyí sẹ̀tọ́ hidman tó lè yí mi o míà fi míà
kìí ṣe idiot lè ilé mi ò míà fi míà ó lè ṣe o mọ̀ ẹ́ máa rí bíi 30% 25 kò wọ 50 rí tó bá tún yá yóò máa yòrò díẹ̀ díẹ̀ bó o bá gbé mi níbi tẹ́ ẹ ti níyì ibo ni wọn ò ti mọ̀ yín ẹni tí ń gbé yìí my Naija latest ni tó bá fi lè ya ayan tó rìkọ́dù ayan tí ó rí láti alẹ́ yìí sí alẹ́ ọ̀la wọ́n lè lé ní 100,000 láwọn tí wọ́n ń rí pé ẹ tóbi kẹ́tọ́ máa rí pé ẹ ń bá òfẹ́ nìkan ó túmọ̀ sí pé ibi tẹ́ ẹ tó lọ jìnnà mo fi ní àyè ti sọ ara rẹ̀ ní tí mò ń rí kò ṣe é mọ kódà kéwò ṣe wọnú ẹ̀ á di ìṣáyìn bí ẹ̀yin nu ọlọ́run mu ọlọ́run tí wàá fẹ̀yìn ẹ wo bá jà àjọ pàdé lòdì láìpẹ́ yìí lọ́dọ̀ àfáwà rọ́dọ̀ ọmọ téèyàn lè ràn lòdì tẹ́ ẹ sùn tẹ́ ẹ hàrùn gbogbo èèyàn kọ́ ọlọ́run fún inú mi wá dùn sí bí kí n gbé jẹ máa ń gbọ́ báyìí pé ara mi wọ́n ń ṣèkì wọ́n ń dàkọ̀ lẹ́ẹ̀mẹ́wàá tí má sì ti rí nǹkan kan tó tí wọ́n ti ń dùn mọ́ mi yóò máa wá lórí ahọ́n mi ni wọ́n á rí i pé ó yẹ kó rí bẹ́ẹ̀ wàláì jìbìtì àwọn àfáà yín nínú tí wọ́n tún máa bá yàn jẹ́ tíyàn bá jẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ìtọ́ bá kó bá ríra rẹ̀ lóhùn nìkan tẹ́lẹ̀ fàrídù nínú ilé kéwu wọn tó jẹ́ champion yóò tún wá yàgbé àgà ìwà rẹ̀ ó mọ̀ sọ pé èmi nìkan ni o ẹ mọ̀ bí ọmọ tẹ́lẹ̀ òun nìkan ni ìyá rẹ̀ bí ayọ̀ rẹ̀ ó pọ̀ yóò kàn àfẹ́ lálàsìkò wà nípa fẹ́ wúlò gan mọ́ pé ẹ mọ́ mọ́ jíjọ́ ẹ dákun ẹ mọ́ náà o òun nìkan la rí o tala rí ní ìsìnlẹ̀ yìí tí ń bá o yẹnyẹn báyìí míà fi míà kẹsàn kí wọ́n ń ṣe lójú yín o wọ́n tún ṣe lẹ́yìn yín gan ni o lẹ́yìn yín gan ó pọ̀ ju ti ojú yín lọ o ẹ̀yin nu ọlọ́run nu ọlọ́run tí wàá gbẹ ó ti fẹ̀ yín gan síbẹ̀síbẹ̀ rí fífẹ̀ yẹn ẹ sáà tún bá kédìmọ̀ tí yín lọ náà ni ọlọ́run ò ní kan yín léegun. amiina. mo kí afa wa àpọ́nlé. Allahu hayatahu. ìmọ̀ ńlá ẹ́ńjìnì yẹn pọ̀ ẹ lákàá jókòó ìtọ́lọ́ ń gbé fún yín pọ̀ gan mímọ̀ ń bẹ ẹ máa ń sọ̀rọ̀ bẹ̀lẹ̀ ìrọ́d ẹ mọ̀ pé ẹni yìí máa kéwu ni kò mí ẹlòmíì lìsánù rẹ̀ yóò kàn sí tó dáa wí yóò wí dáa o àmẹ́rì pé ó bọ́ sí lẹ́nu ni yóò sì wí ó sì dáa ẹ wà ní kí ni ìbọ́ sí lẹ́nu ni àfáàkọ́ lè mọ kéwu gan kéwu yẹn pọ̀ iná ni mo láìkì yín táyì lọ kọ́ni káàkiri ẹ̀ ń forí yẹn kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ ni àáfà lójókòó yìí ọlọ́run jọ gbogbo tí ó ṣe yín tán fi ní òun náà yára ló tiẹ̀ ó lọ ni wọ́n ń darí èdè kan bọ̀ ní wọ́n ládé tẹ́tí fìdí tì ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fún yín. amiina. ẹ máa gbé àáfà wa àpọ́nlé. àpọ́nlé. ẹ ti wáyé ó yẹ yín. ó ti yẹ yín. tí yóò ní padà wá bàjẹ́ tọmọ àjù tí yín lọ. àjìká ti bí àáfà wa àpọ́nlé. àpọ́nlé. ẹ ti wáyé ó yẹ yín. ó ti yẹ yín. tí yóò ní padà wá bàjẹ́ tọmọ àjù tí yín lọ. àáfà wa àpọ́nlé. àpọ́nlé. ẹ ti wáyé ó yẹ yín. ó yẹ yín. àpọ́nlé tí yóò ní padà wá bàjẹ́ tọmọ àjù tí yín lọ. ọkọ arẹwà àáfà wa àpọ́nlé. àpọ́nlé. ẹ ti wáyé ó yẹ yín. ṣéwù káàdì bí tí yóò ní padà wá bàjẹ́ tọmọ àjù tí yín lọ. ọlọ́run wọ látàjù àdàbí o. tọmọ àjù tí yín lọ. bàbá alálàbí tájú lé àdàbí. tọmọ àjù tí yín lọ. ṣéwù lábì ibù tájú lé àdàbí. àmì tọmọ àjù tí yín lọ. bàbá ní mọ́sìngbà tájú lé àdàbí. tọmọ àjù tí yín lọ. bàbá alálàbí tájú lé àdàbí. àdàbí tọmọ àjù tí yín lọ. lẹ́ẹ̀kan sí bàbá wa àpọ́nlé. ẹ
ti wáyé ó yẹ yín. ó ti yẹ yóò. tí ó ní padà wá bàjẹ́ tọ́májú ti lọ. wàláyé àyàndá wọn kọ́ máa lọ. ayọ̀ǹda wọn ká máa lọ. afẹ́kẹ́ pẹ́ láyé. afẹ́kẹ́ pẹ́ láyé. ọ̀nà Ìbàdàn yẹn òru àwa ti mọ̀ rin báyẹn rìn. àmọ́ àwa lè bọ́lẹ̀ tàwọn sálíkù ká bẹ̀rẹ̀. abẹ́rẹ́ ọwọ́. wèrè pẹ̀lú ara wa. àmẹ́yìn alákọ̀wé lẹ́yìn alákọ̀wé àfa. alákọ̀wé àfa. àwọn àtàwọn sálíkù àjọ ń pàdé dáadáa. ẹ máa lọ ọlọ́run jẹ gúnlẹ̀ ayọ̀. àmín. mo kí àfa wa olókọ mi. ẹ́ńjìnì tó sand. tó sand. Asheikh Ahmed. dáwọn lọ́wọ́ hayatahu. Kéwúyẹmí ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ láyé. amiina. kó jẹ́ kẹ́mi yín ogun. àmín. ogun tá a ti máa ń pàdé yín kò séyìí tẹ disappointi bàbá Kéwúyẹmí láyé. ẹ gbé sẹ́rù ni kódà kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀dùn bí kan ẹ tún wọlé àánú sórí. ojú yín dẹ̀ ti là ẹ sì tún mọ kéwú tẹ́ ẹ lè fi ṣe gbogbo nǹkan míì tí ò ní jọ̀lá náà fà. ọlọ́run sáà gba gbogbo yín mú síbi sẹ́hùn ibẹ̀ ló fi ẹ̀mí yín sí ibẹ̀ ló tì yín bọ̀ ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. amiina. ẹ má bínú ọjọ́ ti lọ ní mi fẹ́ àdó àwákùtù gan kí n lè tètè gbélé ká lè máa ṣe nǹkan mi lọ. mo kí Ibn Ridha Allahu hayatahu. èèyàn dáadáa àwọn kan yẹn àwọn afa ọlọ́run ṣoore fún wọn o ẹ pọ̀ gan lọ́kùnrin gbogbo yín wá ẹ wá kò sẹ́ni tí mo gbó kò sóní gbó táyà náà wọn kí eléyìí ẹsẹ̀ ń darí bọ̀ díẹ̀ ni àdúrà ní ń rọ̀ gbogbo ilé dá ìyìn rí àwọn afáwa yìí rí ìyìn rí àwọn rí mo ṣe ẹ ti jọra yín lẹ́ẹ̀kan pé kí ni kò sí gbogbo ẹ̀ dá lẹ́kọ̀ọ́ Èkó tilẹ̀ gbé wọ́n làwọn afáwa lè rí ṣe Èkó lẹ gbé Èkó ibi tójú ti là wọn ò bí yín sóko wọn bí yín síbi tójú ti là tí gbogbo nǹkan yé yín sí ẹ̀yin náà tún wá lajú ọ̀tọ̀ ní ká bí yàn síbi tó lajú kí ẹ̀ má lajú ẹ̀ sì dìdàkudà nígbà mi ń wò lára yín nìyẹn pé ẹ jẹ́ àjẹ́ gbé ọ̀rọ̀ pé ẹ mọ kéwú ẹ já gbé yẹn ti èyàn lè má mọ kéwú kó wúlò ẹ já gbé ti kéwú tì ẹ tún wá mọ kéwú Sheikh Ibn Ridha. dáwọn lọ́wọ́ hayatahu. ọlọ́run jẹ́ káàrin yín ogun. amiina. ẹ máa báṣẹ lọ ẹ ní jábọ́ láíláí. àmín. wala la hawla wala quwwata illa billah. mo kí àfa wa tán gba awọ́ọ̀dù náà bàbá Kéwúyẹmí ọlọ́run jẹ́ kẹ́mi yín ogun. àmín. gbogbo ẹ̀yin aláwọ̀ọ̀dù pátá ni mo kí àti bàbá kejì tán àlẹ́gbẹ̀ẹ́ wọn àfa wa Yahu Meko ọlọ́run ṣàlékún orí yín. amiina. àfa wa Ismail kí ló ń gbé wọn Oji ọlọ́run ṣàlékún orí yín. amiina. Alhaji wa Abdulhamid ẹ̀yin tá a fúnra ọdún ọlọ́run jẹ́ àárín yín pẹ́. amiina. káwọn afáwa ńláńlá tí wọ́n á wọlé lọ́wọ́ ìparí ní àyín afáwa Alhafiz Bulala àti afáwa Ashekale Mubarak wọ́n ti wá fowó sí milákù àwọn méjèèjì ládẹ́ kan ọlọ́run yóò máa dáàmà ìzù yín. amiina. ọlọ́run wọlé àfáàgbà ṣe Bulala wòlíì tí kò dàrú ọlọ́run dákun má jẹ́ ṣubú o. àmín. ọlọ́run dákun má jẹ́ ṣubú o. àmín. àbáwa Ahmadul Mukhtar. adamallahu hayatahu. La ilaha illallah ọlọ́run tábà ní ká dìbò pé ká gbé yẹn wọlé àwọn àfa àní ṣe fúnra wa á dìbò fúnra wa ni á tún mọ lọ jíbò ń lẹ́yìn tábà ní ká dì ẹni tá àwa rí gbé wọlé fúnra wa tọ́lọ́run wa gbé wọlé síkánikọ́lọ́run má bàa tiẹ̀ jẹ́ yìí tí ó tún wá lè pọ̀ jù lẹ́nu wa àbáwọ̀ Ahmadul Mukhtar. adamallahu hayatahu. ọlọ́run o. Allah. ìwọ ló máa ń kọ́ o sì máa ń parẹ́ ó ti kọ́ tà fáwọn àgbà Ahmadul Mukhtar ìpè kó dáa dákun má parẹ́ mọ́. amiina. kíni yẹn pọ̀ gan ni o wọ́n wá rí bọ́ọ̀dì fi gbé ó pọ̀ gan lẹ́kọ̀ọ́ ń bí níbi tí sàdámù ti dèèyàn kọjá ń bẹ̀ bàbá sùkúrú wọ́n ti dèèyàn kọjá ń bẹ̀ àwọn jàǹbíza wọ́n ti wà ń bẹ̀ tán ti dèèyàn kọjá ń bẹ̀ àwọn náà tún wá rí tiwọn ṣe ń bẹ̀ sáárì kò
kò sí ní tí máa bàjẹ́ àwa la máa bàjẹ́ fúnra wa ọlọ́run ọba kan jẹ́ rí ọlọ́run gbogbo ẹni tó bá náwó kó bàjẹ́ sí àfa wa Ahmadu Mukhtar báwa wú agbára rẹ̀ kó omi títí ń lò. Amina. má jẹ́ wọn wẹ́yẹ̀ tìlẹ́yìn wọn. Àmín. oye ayilahu rahayi umu kafiru walakin indana ibati kolil àwọn èèyàn ó pọ̀ lẹ́yìn yín tẹ́ nǹkan bá ń dáa fún ọ àmọ́ tó bá yíwọ́ ò ní rí wọn mọ́ ọlọ́run má jẹ́ ó fẹ́ yíwọ́ fún àfa wa. Amina. mú kí àbá àgbà kéwú yẹmí lẹ́ẹ̀kan sí i tọ́lọ́run fi yín kẹ́ bàbá àgbà kéwú yẹmí àgbà àfáàní tàbárí mọ́kọ́ tíyẹn bá ń rí yín gan ẹ ń bá wò yín dáadáa yóò máa rí àbáyé lára yín àfi kí ẹ sáyé gbójú kó ẹjọ àwọn afá gan wọn ti tàjálì sára yẹn yẹn ẹ wá rí ìwà fi lu àwọn àbúrò yín wà dákẹ́ báyìí kọ́ ẹ̀ bá ń ṣe tó ń dùn yín ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ń pè ní bàbá náà ọlọ́run náà yín sí wọn lápapọ̀ ó wá tún dá àfa àwọn àlùmọ́rákùnrin sí lọ́tọ̀ àrùnkùnrin ẹ̀ bó ṣe wá ní bó ṣe wá òun ó lè wá lódì o tẹ́ẹ̀ ní sẹ́ tẹ́ẹ̀ ní ro o tí ó máa lé yín kínú koro ẹni wá ọ̀gbẹ́ni yìí mo jù ẹ lọ púpọ̀ lágbájá àǹtí rẹ ni mo jù lọ lágbájá ẹ wà ká àwọn àbílẹ̀ yín bíi mẹ́wàá tí ò tí ì kàn fáwọn bàrà rárá àmọ́ ọlọ́run rán sí ń dáadáa ẹ tún wá ní tún bá yín ṣe àdúrà fún àfọ àlùbáràkì dáadáa wàláì kíbla tán dájú ẹ̀kọ́ náà ní rí lẹ́ẹ̀kan nígbà tá a bá sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí wọ́n wá sọ wá sọ̀dákọ̀ ọ̀rọ̀ yín mo ní ajẹ́ pé àfáà yóò tán bọ̀dá rẹ̀ èmi ò rí ní bọ̀dá mi ò bàbá mi lójó kó àrùnkùnlá ẹ̀ olóríire ni olóríire ni tí ilé èèyàn bá rí bílé bàbá Kéwúyẹmí ṣe rí ọlọ́run ti fún yàn lé gidi bàbá Kéwúyẹmí wòlíì ni wọ́n fà fà wọn àwọn àfa àwọn gẹ́mọ̀ pé ọmọ kéwúre ni wọ́n ẹ̀wù bílé wọ́n ṣe rí ó sàwáàsìyà tẹ́ bá dá àfa Ahmad pàdé ńta tẹ́ bá ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sí ń bẹ̀ ẹ mọ̀ pé ẹ pàdé àfa káwá ní bùnú rí dọ̀ bàbá Kéwúyẹmí ẹ kú oríire. Alhamdulillah. ẹ̀yin gan ni bàbá oní nǹkan bàbá oní nǹkan ìlàyé aláwùrà dákun má báyìí ní. nínú jẹ́ bàbá oníkan. bàbá Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́. aláwùrà dákun má báyìí. nínú jẹ́ bàbá oníkan. bàbá Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí nínú. ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́ bàbá oníkan. Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí. ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́ bàbá oníkan. Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí. ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́ bàbá oníkan. bàbá Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí. ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́ bàbá oníkan. bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí. ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́ bàbá oníkan. bàbá Kéwúyẹmí bàbá oníkan ìlàyé aláwùrà dákun má báyìí nínú jẹ́. àbáwá àgbà àbáwá ní àṣekún wọn mọ wọn àwọn ọmọ wòlíì Ọlọ́run tó yanjú àbáwá àṣekún lọ ní ìjọ mu Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn. Amina. ó ti dáa kò ní bàjẹ́ mọ́ láéláé. Àmín. gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ bẹ́ẹ̀ rí súnà tún rọrùn fún yín láti ṣe. àwọn kan tẹ́mi rí yìí ń jẹ mí lójú nípa ẹ mọ ẹni tí ń fi jẹ mí lójú ni ké bíi ká tìyàn sínú iná ká ní wọ́n tún bá nù gbọ̀n lẹ́kẹ̀ẹ́ yàn.
ẹ máa ní àbá àjọná ẹ ń bèrè lìyàtù nínú Èkó gbogbo nǹkan sì wàá dàgbà tẹ́kẹ̀ ń gbé ìdálẹ́ bí àtẹ́ ń gbé lókè gbogbo nǹkan wọn ẹni Ọlọ́run kì í bàjẹ́ nǹkan kan ò ní ṣẹ̀mí. Amina. àbáwa Al-Mubarak. Adamallahu hayatahu. mo kí ìyá wa tọ́lọ̀ ń fi kíní ṣe ọ̀gángan wọn ìyá rẹ̀ ó dàgé mo rí ìyá kan lẹ́ẹ̀kan ìjọba gbọ́ àwọn ẹlẹ́yà. ìyá wa ìjọba gbọ́ àwọn ẹlẹ́yà mo kí ìjọba èmi ò rí ìjọba obìnrin rí mo ẹ̀sẹ̀ rí lónìí ni. Jọba. Ìjọba kàdé ìjọba. Ìrìn wọn gan wà swaga. Ó mọ̀ pé ìjọba ni. Ẹ fẹ́ kí mi. Alhamdulillahi rabbil alamin. Fa ahlan bi asadi duriyatan wa shaja'atan. Fa ahlan bi asadi duriyatan wa shaja'atan. Wa fi buratili irishadi anta ka ahamada. معلم أبنائي سفي بعلمي طبيب يداوي لجهل والجهل كسرادي بماذا نحييكم وكانت مقدار الذي بنا عليك من الله الكريم لأجوادي وما شيخ إلا كوكب في سمائنا يضيء للأنام نور فارقدي يضيء للأنام نور فارقدي يضيء للأنام نور أويا بكل لسانه بل بكل جواره بكل لسانه بل بكل جواره أقول لكم أهلا وسهلا ومرحبا أقول لكم وسهلا ومرحبا أقول لكم أهلا وسهلا ومرحبا أقول لكم أهلا وسهلا ومرحبا ẹ bá bá ya fọ́tò كل لسان بل بكل جواره أقول لكم أهلا وسهلا ومرحبا أقول لكم أهلا وسهلا ومرحبا شيخ لبيب بكل لسان بل بكل جواره onísọ̀lá أقول لكم أهلا وسهلا شيخ أقول لكم أهلا وسهلا ومرحبا ìyá wa Kéwúyẹmí wàláwó kẹ́nẹ́tì nìsáwù kàmísílíàzì. ولو كانت نساء كمثل هذه لفضلت النساء على الرجال. لفضلت النساء على الرجال كانت النساء كمثل هذه àti nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ ọ̀wá لفضلت النساء. لفضلت النساء على الرجال
لفضلت النساء على الرجال. mọ̀ pé rúbábù náà ti àǹfààní gùlámì. ربابونات أنفع من غلام. gùlámì rúbábùnات أنفع من غلام. rúbábùnات أنفع من غلام. kéwúyẹmí ربابونات أنفع من غلام. rúbábùnات أنفع من غلام. rúbábùnات غلام ربابونات أنفع من غلام. كي أنفع من غلام. ربابونات أنفع من غلام. èmi kàn ní kí n jẹ́ kí wọ́n ní ìmọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lákìyà ìjọba tù. akramakumullah. àwọn akéwì yẹn mi gbogbo kẹlẹ nílé ní nǹkan rẹ. ní nǹkan rẹ. eléyìí lágbára o. ọ̀pọ̀. ó sì ń kọ orin ìrìtìjàlíyà. ìrìtìjàlíyà. ní àyín náà. ní àyín. gbogbo tóbìnrin bá kọ. gbogbo tóbìnrin bá kọ. kódà bó ṣe mistake. kódà kó ṣe mistake. òfin yàrá ni o. ó jàre rẹ̀. àmójúkò mẹ́rin. àmójúkò mẹ́ẹ̀. kéèyàn máa kọrin ìrìtìjàlíyà kó kéèyàn máa kọrin ìrìtìjàlíyà kó máa wọnú nísìnyìí. àfààní. àfààní. ọlọ́jà mi yóò gùn. amina. àbáwá lè mbára kún bọ̀ wá bá yín. à ń bọ̀ wá bá yín. àwọn àbá ti ń fi sí wọn lọ́rùn. àwọn àbá ti ń fi sí wọn lọ́rùn. àwọn bàbá ti ń fi sí wọn lọ́rùn. Ya khalikal khaliki ya. wọ́n ti fi sí wọn lọ́rùn. Ya khalikal khaliki ya mala sharika lahu. ìyá wa tí wọ́n bí àfa wa Al-Mubarak ọlọ́jọ́ kẹ́mi yóò gùn o. àṣìkò ilé ìkàwé. ẹ kú oríire. àṣìkò ìlà àhàdì. ẹ kú oríire ẹ kú oríire. inni da'utuka mudtara fahuzi biyadi. ọba wa rọ ìdúre. inni da'utuka eléríire. mudtara fahuzi biyadi. ọlọ́run jẹ́ ṣubú. يا جاعل الأمر بين الكاف والنون نجيت أيوب من بلواه ندعا بصبر أيوب يا ذا اللطف نجيني بصبر أيوب يا ذا اللطف نجيني يا غارة الله هل للعقد ما ربطوا وكل ما قد خلوا في عين أبتوا وكل ما قد خلوا في عين أبتوا. àfàwà Al-Mubarak tí wọ́n dá wọlé ilẹ̀ ẹ̀yin dà. bàbá dà. ẹ dẹ̀ gbà fún bàbá tó báyìí. ọlọ́run ò ní dá yín lẹ́bi ńbẹ̀. amiina. ọlọ́run ò ní dá yín lẹ́bi ńbẹ̀. amiina. abájọ tí mo fẹ́ràn yín abájọ tí mo fẹ́ràn àfà Al-Mubarak mo lẹ́kẹ̀ẹ́ bá Al-Mubarak gán. la ilaha àfà ẹ ti jèrè lára bàbá yìí. alhamdulillah. ẹ ti jèrè lára bàbá yìí. èrè yìí pọ̀ abájọ tí mo fi fẹ́ràn àfà yìí. àwọn ọkùnrin rẹ̀ olóríire lẹ bí. alhamdulillah. eléríire lẹ bí kò ní bùnà máa ṣí ta wákìtẹ̀ sí wàdàbàn. kúmbùnà máa ṣí ta wàdàgùn àdàbàn. kò ní bùnà máa ṣí ta
واكتسب أدبا كن ابن ما شئت واكتسب أدبا يغنيك محموده عن النسب يغنيك محموده عن النسب إن الفتى من يقولها هنزا إن الفتى ما يقولها أنذا ليس الفتى من يقول كان حبيب ليس الفتى ما يقول كان أبي ẹ wá dájọ́ mọ́ كن ابن ما شئت tó bá gẹ́ bí bàbá àgbà má ṣe bíbí òun lẹ́kàn fẹ́ máa dúró tì ó tó yín jẹ. كن ابن ما شئت واكتسب أدبا wọ́n wá gbé bàbá síbẹ̀ sáyìn bàbá yín ẹ wá ní bàbá mi ti dé àkìkí yánlá májà sí yàtọ̀ ẹlòmíì yóò máa gbẹ́n tó wà lórí oyè yẹn ní bàbá májà sí yàtọ̀ ni. يغنيك محمود عن النسب ẹ wá ń ra ọjà tẹ́ ń rà lọ lára bàbá yín lára bàbá àlìfà ẹ̀ ń rajà yín lọ ẹ gbà pé distributor náà ni wọ́n ti kó rán wọn. إن الفتى ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀. إن الفتى bàbá ní kí n bá wọn ṣàdúrà fún yín gan. ما يقول أنذا ìgbà tẹ́ ẹ̀ nàró lẹ́ẹ̀kan tẹ́ fẹ́ lọ náwó fún mi bẹ́ẹ̀ o ni mo tó rí i pé aṣọ tẹ́ wọ̀ kankan náà ni. الله ìgbà tí mo rí iṣẹ́ ẹ̀yìn rẹ̀ tó jẹ́ sọ ẹ̀yìn ara wọn ni wọ́n ní àwọn náà tún wá ràn. إن الفتى tó bá gbẹ̀ yọ wọn lẹ́nu sẹ́yìn pé àbá yín jà bí ká máa yọ sí níbi ọ̀rọ̀ ìgbà tẹ́ wàá yọ wọn lẹ́nu yìí ṣé àtúní ṣàdúrà fún yín. ما يقول أنذا irú olú ọmọ lọ́lọ́ fún yín bàbá àgbà kéwìgbè mi wọ́n ti wá sẹ́kọ̀ọ́ láti wá parí ìjà wọ́n ti wá yóò ti sun wọn kódà ẹ̀ ti kàn án lábùkù. ليس الفتى ما يقول كان بي ìyá wa ni ká wá dúpẹ́ fún ìyá ni wọ́n jẹ́ ká wọn ṣe báyìí gbogbo ìyá tó bá fẹ́ wọlé ọkọ tó jẹ́ ìyálé ìyàwó wọ́n máa ń kọ́ ni kásá àwọn ọmọ létí pé lọ́dọ̀ bàbá rẹ̀ àkọ́bí nìwọ náà لا إله إلا الله lọ́dọ̀ bàbá rẹ̀ àkọ́bí nìwọ náà dúró tiẹ̀ ìyá yẹn ni ká kí abájọ tí ìyá yẹn fi bímọ rẹ̀ àwọn obìnrin tún obìnrin ní act lójú mi yẹn o tí ń rójú mi tí kéwòn dàrú ma lọ́wọ́ ní sì ń wò mí báyìí ojú yìí. إن الفتى àwọn baraku ما يقول كأنذا bàbá yìí Káàbà ni wọ́n ẹ tó bá kọlù wọ́n àwọn àṣàbùlì fíìlì tán parẹ́ òun náà parẹ́ ni. ليس الفتى ما يقول كنبي kí ló kí iná Àrẹ̀mú Àrẹ̀mú àfáà ni àfáà yìí àfà mo láìkì kéèyàn gbà fún bọ̀dá rẹ̀ wọn ò wá mú yín bọ̀dá bàbá oríire tẹ ṣe pọ̀ ẹ sì ń rí jẹ rí mu kì í ṣe pé ẹ ń ṣe kálí bá máa ń bóyin lówó tó bá papọ̀ látòde kì í sì yẹn o kò lè ẹ kàn ń ṣe bàbá mi abájọ tí mọ́lẹ̀ yìí fi bòyìn dàrú bàbá yìí ti yọ́nú sí yín ẹ yọ wọn lẹ́nu alhamdulillah ẹ dà wọn láàmú ẹ gbẹ́mi wọn gbóná wọn kàn máa fàyọ́ lọ́run lọ́wọ́ ní kéwòn ọlọ́run nù torí wọn ò ní lè nà yín ẹ ti kọjá yín náà wọn ní báwọn ṣàdúrà fún yín bàbá náà rán mi sí yín kí n báwọn ṣàdúrà fún yín pé abal mubarak kọlọ́ọ̀dà kò mọ́jọ ṣubú àmín níyà yín náà ẹ ń sọ fún wọn pé ẹ fẹ́ kí mi ni wá ní lẹ́yìn ọba yín ẹ fẹ́ rìn kankan mọ́ o bẹ́ẹ̀ ni bó ti rí nu min babi shauk ó dà wọn ní sufi bí sẹ máa ń rí nu inna shauka wal hawa sọ yàrá òwú kà má tara wọn ti lọ bàbá mi ló dúró yìí wọn ẹdẹ gbà bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àfa wa al-Mubarak àtàmátìláyì. àtàmátìláyì ní ìfẹ́ yìí ìbàdàn kò bá.
Yusuf Kawiyami
Ya